bí ẹ ṣe ń ka ìròyìn yìí, inú àtìmọ́lé àwọn ológun ní ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún jẹ́ olùdarí nínú iṣẹ́ tíátà, ìyún Stanley Amadi tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò. Inú àtìmọ́lé àwọn ológun ló máa wà di àsìkò yìí lórí bí wọ́n ṣe mú mọ́ ara àwọn tí wọ́n fẹ́ lò láti di ìjẹgàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé bí wọn ò bá ọkùnrin náà bẹ̀bẹ̀ tàbí kí wọ́n yanjú ọ̀rọ̀ náà nítùbínùbí, ó ṣeéṣe kó jẹ́ pé wọn yóò pa ni, nítorí pé ẹ̀sùn ẹ̀wọ̀n gbére tàbí kó pààyàn dànù ní ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ rántí pé lóṣù kẹsàn-án ọdún tó kọjá ní ariwo burúkú náà máa jáde wípé àwọn ológun kan wọ́n ti ń ṣara wọn jọ láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé ìfìdítẹ̀gbàjọba onítàjẹ̀ sílẹ̀, èyí bloody coup tí wọn yóò ti pa àyàn rẹpẹtẹ ni wọ́n náà fẹ́ ṣe fún Tinubu. Àgbọ́ pé àwọn sójà náà tí wọ́n ń pètèpèrò láti gbàjọba lọ́wọ́ Tinubu, ohun tí wọ́n fẹ́ ṣe òun ni láti pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kó tún pa igbákejì ẹ̀ sẹ́nẹ́tọ̀ Kashim Shettima, kẹ́sì tó pa gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nínú ìjọba lásìkò yìí, pàápàá àwọn bíi ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio àti àwọn bíi abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyẹn the Speaker Federal House of Representatives Honourable Tajudeen Abbas. Gbàrà tí àṣírí ìtúsíta tí àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ jáde ní iléeṣẹ́ ogun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ọ̀rọ̀ síta lọ́dún tó kọjá pé kò sóòótọ́ nínú gbogbo ìròyìn tí wọ́n gbé kiri náà. Wọ́n ní kò sí sójà kankan tàbí ẹnikẹ́ni tó fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó mọ̀ pé wọ́n jẹ́ káwọn aráàlú mọ̀ pé àwọn ìròyìn tí àwọn tó ń gbé ìròyìn náà jáde gbé kiri pé àwọn ti kó àwọn sójà bíi 16 kan jù sátìmọ́lé, wọ́n ní tó fà á ní wípé àwọn ẹni náà wọ́n ṣẹ̀ sí òfin sójà ni. Wọ́n ní kì í ṣe pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n lẹ́yìn bí oṣù mẹ́ta tó ti parọ́ yìí pé kò rí bẹ́ẹ̀, níṣe ni iléeṣẹ́ ológun máa jẹ́wọ́ nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí pé lóòótọ́ ni wọ́n fẹ́ fipá gbàjọba lọ́dún tó kọjá, àti pé bí àwọn ṣe ń parọ́ pé kò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọn ní bẹ́ẹ̀ gan lórí, wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ Tinubu ni, àti pé àwọn ṣẹ̀ṣẹ̀ parí ìwádìí lórí ọ̀rọ̀ náà táwọn sì ti fi àbájáde ìwádìí àwọn ti fi ṣọwọ́ sí Tinubu àti gbogbo àwọn tó jẹ́ ọ̀gá àwọn nídìí iṣẹ́ ológun. Ṣá o, gẹ́gẹ́ bí àṣírí ṣe tú nípasẹ̀ ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan Premium Times, a gbọ́ pé Stanley Amadi tóun náà jẹ́ òṣèré tíátà láti ìpínlẹ̀ Enugu, ó wà lára àwọn tán mọ̀. Wọ́n ní iṣẹ́ tán fẹ́ gbélé òun lọ́wọ́ òun ni pé òun yóò máa polongo fún àwọn ológun náà láti dìtẹ̀ gbàjọba, tó sì jẹ́ pé nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá ni wọ́n náà gbé òun náà. Bẹ́ẹ̀ ni la gbọ́ pé Stanley Amadi yìí ó ti fi ìgbà kan rí jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣèré tíátà Actors Guild of Nigeria AGN ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu. Díẹ̀ lára àwọn fíìmù tí Stanley Amadi tó ti ṣe ní fíìmù The Album, èyí tó ti ṣe olùdarí director, bẹ́ẹ̀ ló tó ṣe olùdarí fíìmù Tiger King tó jáde lọ́dún 2008, bẹ́ẹ̀ ló jẹ́ pé òun ló ṣe fíìmù Cornerstone tó jáde lọ́dún 2009, bẹ́ẹ̀ ló jẹ́ pé fíìmù tó ṣe gbẹ̀yìn ni ló pè ní àkọlé ń jẹ́ Once Upon a Dream, èyí tí ó jáde lọ́dún 2024. Ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbogbo wọn ti gbé Stanley Amadi o, táwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Tinubu tàgbé iṣẹ́ fún gẹ́gẹ́ bí agbẹnusọ àti ẹni tí ó máa bá wọn polongo káwọn aráàlú ká lè yọ́nú sí àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba náà, tó sì jẹ́ pé inú àtìmọ́lé ìní Stanley Amadi ìní ó wà dàsìkò táwọn ṣàkójọpọ̀ ròyìn yìí o, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọn yóò pàdánù tàbí ẹ̀wọ̀n gbére ni, nítorí pé nínú òfin Nàìjíríà ẹ̀ṣẹ̀ ńlá ni ìdìtẹ̀ gbàjọba, èrè ikú ìsìn ni ó máa ń jẹ́ èrè ẹ̀ṣẹ̀ náà.